bàbá ńlá bakú ọ̀dàlẹ̀ ní Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀. Olúwo kò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ o, kẹ́tẹ́kẹ́tẹ́ gbáà ni. Káyé gbọ́ ìròyìn òdodo. Bàbá ńlá bakú ọ̀dàlẹ̀ ní Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀. Gbogbo ọ̀nà ló fi ń wá ìṣubú mi. Ó wà lára àwọn tó lo ìyàwó mi tó kó jáde láti takò mí. Bẹ́ẹ̀ ló ń sáré kiri pé kí wọ́n rọ̀ mí lóyè. Kódà ó gbéná wojú mi níṣẹ́jú gómìnà pé mò ń takò àwọn ọba tó ń ṣe ìṣẹ̀ṣe. Ẹ sì máa wò ó, mo wà lára àwọn tó jẹ́ kó di Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ tó wà lónìí. Tó jí Adéyẹyè ẹ̀gbọ́n rẹ̀ tó jẹ́ ọ̀rẹ́ mi nù tèmi láti kékeré ló yẹ kó jẹ oyè náà, ṣùgbọ́n mo ṣe wàhálà mo sì náwó nára kó tó dé ipò Ọọ̀ni tó wà lónìí tó fi ń gawú tó fi ń gapá láti rọ̀ mí lóyè yẹn. Ayé màlẹ́ o, ẹ wá wo ohun tó fi sá fún mi nígbẹ̀yìn. Ṣùgbọ́n o, mẹ́wàá òun àti àwọn ọba ẹgbẹ́ rẹ̀ wọn ò lè rọ̀ mí lóyè láéláé fàbàdà. Bẹ́ẹ̀ ni wọn ò lè pa mí. Ẹ̀mí mi ò ṣeé gbà. Olódùmarè ló lẹ̀mí mi. Káì èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ o. Olúwo tilẹ̀ Ìwó ọba Dr. Abdulrasheed Adéwálé Àkànbí tẹ̀lú àkọ́kọ́ ló sọ òkú ọ̀rọ̀ ògúlùntú bombshell sí Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ kò gbọ́dọ̀ kalẹ̀. Má dúró má rọsẹ̀ iná ni a fi ọ̀rọ̀ yìí ṣe o. Torí ọgbà bẹ́ẹ̀ ni Moses Ọláfárẹ́ agbẹnusọ fún Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ ló fún Olúwo tilẹ̀ Ìwó lésì. Ó ní Olúwo kò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ o, kẹ́tẹ́kẹ́tẹ́ gbáà ni. Ọba tí Olódùmarè yàn láti ọ̀run ní Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ ọba Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì àfìdí ọ̀tẹ̀ jálẹ̀. Gbókí bẹ́ẹ̀ ló náwó nára àtàwọn nǹkan míì tá ò lè máa darúkọ lásìkò tí Olúwo fẹ́ jọba. Ẹ̀yin alára wa ẹ sì wá máa wo ohun tí kábíyèsí sọ fún Olúwo ni pé kó má ṣe gbógun ti àwọn ọba tó ń ṣe ìṣẹ̀ṣe mọ́, kó fi wọ́n lọ́rùn sílẹ̀, kó ní kálukú ó ṣe ẹ̀sìn tó bá wù ú. Àbọ̀rẹ́ o. Káyé gbọ́ ìròyìn òdodo. Àtọ̀tún àtòsì ẹ gbà láàfíà láàyè o. Ìjà ló dé torin dòwe. Ẹ̀yin ọba aládé ńlẹ̀ Yorùbá ẹ ṣera yín lọ́kàn, ẹ ṣera yín lóṣùṣù ọwọ̀ kílùú náà ó lè bá a fararọ, kílùú ó lè tùbà tùṣẹ́. Torí pé ẹ̀sìn iwájú ni tẹ̀yìn wù sáré, ẹ̀yin ni àwòkọ́ṣe wa o, ẹ̀yin ni mẹ́ńtọ̀ wa. Yorùbá ò ní bàjẹ́. Ààrẹ Agbáṣàga amúlùdùn atọpinpin àgbáyé lórúkọ tèmi ń jẹ́. Iléeṣẹ́ Empire Radio Ìwó àti amúlùdùn Royal TV ló ń ṣe àgbéjáde ètò Káyé gbọ́. Tẹ́ ẹ bá ní ohun yòówù tẹ́ ẹ fẹ́ jẹ́ ká mọ̀ káyé ó gbọ́ 07031174331. Káyé gbọ́ ìròyìn òdodo. Amúlùdùn Royal TV, ògo ọmọ Yorùbá. Amúlùdùn Royal TV, ògo ọmọ Yorùbá.